ẹ̀kálẹ́ ẹ̀yin tèmi. Mo kí gbogbo wa o, lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọmọ tàdí ṣe fún ṣayọ̀ láti ṣẹ̀rẹ̀ ọlọ́fimọ́lẹ̀ ni mò ń kí wa wípé àtúnkàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀. Ẹ káalẹ́ ẹ̀yin ìyá mi, ẹ káalẹ́ ẹ̀yin bàbá mi. Ọdẹ ọdún bí àkùdédé wòyí ṣàràlè àdẹ̀kú ọ̀gẹ̀nẹ̀tẹ̀ àtúnkù fine weather níbòmí àkú bí gbogbo ẹ̀ bó ṣàṣe ń lọ. Báwo lójú ọjọ́ ṣeré ládùúgbò yín lọ́hùn. Ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Lórí ọ̀rọ̀ ládéládé yìí náà ni mo sọ fún wa wípé a tó bí apá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí 40 torí pé a máa tanná agbéná dání àti gbátùpà dání, àtùpà tí a máa ń lò ní àtijọ́, ìyẹn àtùpà ológùṣọ̀ tá a máa bu epo sí torí òun ni wọ́n ń lò nígbà ìwáṣẹ̀. Ìgbà ìwáṣẹ̀ lètò. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo yín o. Rábà bí àkámọ́. Afọlọ́hún jọ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlá. Ẹni afọlọ́hún jọ ní kò ṣe tì í ṣubú. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jálẹ̀ bẹ̀rù àmì ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jálẹ̀ bẹ̀rù àmì ìlú ẹni. Ojú rẹ̀ lẹ́nìkẹ́ni. Ọlọ́wọ́ sẹ́nìkẹ́ni kì í fojú pa ìrẹ̀rẹ̀. Tàkàlítù ọmọ tá a lè ṣe ọmọ bá a túlà. Mo sọ̀kẹ́ sọ́mọ lọ́wọ́ olúla ọlọ́mọ plenty foundation. Wọ́n rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn yín lọ́wọ́ ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty abba spiritual. Ẹ̀ṣẹ̀ rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn yín lọ́wọ́. Afọlọ́hún jọ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlá. Ẹni afọlọ́hún jọ ní kò ṣe tì í ṣubú. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ bẹ̀rù àmì ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ bẹ̀rù àmì ìlú ẹni. Àmọ̀kẹ́ Ojú rẹ̀ lẹ́nìkẹ́ni. ọmọ tàdé ṣe. Ọlọ́wọ́ sẹ́nìkẹ́ni kì í fojú pa ìrẹ̀rẹ̀. Ọmọ náírà ìlú mọ̀jọ́. Ọmọ gbogbo ọmọ ṣọ̀gbọ́gbọ́. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́ta tẹ́rítọ́mọ́ bísímọ́sì júwẹ́sì ó. Ọlọ́mọ plenty. Ìyá ọlọ́mọ plenty. Ọmọ náà kọ̀ nílé iṣẹ́ rí. Ọmọ ká kópa wa kápá jẹ wa. Ká fún gédégédé ọwà kọ̀ nílé iṣẹ́ rí mọ́lé. Afọlọ́hún jọ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlá. Ẹni afọlọ́hún jọ ní kò ṣe tì í ṣubú. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ bẹ̀rù àmì ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́lẹ̀ bẹ̀rù àmì ìlú ẹni. Ojú rẹ̀ lẹ́nìkẹ́ni. Ọmọ tàdé ṣe. Ọlọ́wọ́ sẹ́nìkẹ́ni kì í fojú pa ìrẹ̀rẹ̀. Ojú rẹ̀ lẹ́nìkẹ́ni. Ọmọ tàdé ṣe. Ọlọ́wọ́ sẹ́nìkẹ́ni kì í fojú pa ìrẹ̀rẹ̀. Ọmọ sẹ̀lẹ̀ Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. yóò ṣẹ́ṣó Tẹ̀lẹ́ ò jalè. ìjàlè Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Ọmọ tàdé ṣe mi ké sí lọ́wọ́. Ọlọ́mọ plenty. Ọmọ
lágẹ̀yìn lọ́rùn tó wọ́n máa rọ̀ mí lọ. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tó bá jẹ́ spiritual problem ló bá ní. Lọ bá mọ́ bá tún bá yọ lọ́mọ plenty. Bó jẹ́ herbal problem ló bá ní. Lọ bá mọ́ bá tún la yọ lọ́mọ plenty. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fún bàbá mi bèrè o. Bàbá oníṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Gbèrè ọmọ lọ́bí aṣọ lẹ́ṣà. You have to change your title. You have to add your title to your name now. Mo kí gbogbo wa kú dédé wò yìí. Àní ìtẹ́ ti play ètò ni ẹ̀ ṣe ọmọ òsèní èjì rẹ̀ èèyàn mi pákítí pàtàkì mo kí gbogbo wa wípé ẹ kú dédé wò yìí. Orúkọ tèmi ni Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ láti ṣẹ̀rí ọlọ́fimọ̀lẹ́ ọmọ súnbà láàlá gbélégbòyè ìgbọ́lọ́ ọmọ ọba kan elérìgì ìgbẹ̀dù ni mò ń kí gbogbo wa wípé akáàbọ̀ sórí ètò mi ètò wa ètò yín ètò nígbà ìwáṣẹ̀ lè tò. Ní àti bí ọjọ́ méjì mẹ́ta kan láti ń bá ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ bó ṣe máa mú kẹ́kẹ́ tó máa mú kẹ́kẹ́ tí gbogbo ẹ̀ tó máa tò torí gbogbo ohun tó ti wọ́ ní ọ̀dọ̀ àwọn ọmọ kóòtù òjìire ó pọ̀ gan-an àwa mú wọn ní ṣísẹ̀ntẹ̀lé nítorí pé ọmọdé ò bá bàtàn á bá àrọ́bá kẹ̀dẹ̀ nìyí bàbá ìtàn ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀ ń ṣí mi níyè tí ẹ̀ ń fún mi ní àwọn ọ̀tàn tó dángájíá àwọn ọ̀tàn tí kò ní ìkọsẹ̀ nínú ẹ̀ ṣe ohun tá a bá ń ṣe tá a bá fi ń pamọ́ fún ọmọ ó máa parun ni ọmọ tí a bá dẹ̀ sọ fún pé má débẹ̀ tó bá débẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ sí ọmọ náà orí bàbá yẹn ló wà. Àfiyèsí o ọba Saheed Ọlámilékan Ibrahim mo kí yín o mo súnmọ́ bá a níwọ̀n ègbèje mo fà sẹ́yìn sí níwọ̀n gbogbo ẹ̀ náà ni mo tún súnmọ́ bá torí pé ọmọ ọba ìyá ọba òǹkì ọba àfiyèsí bàbá ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tèmi ẹ bá mi wá nǹkan fìdílé ẹ bá mi fìdílé nǹkan gbogbo ẹ̀yin tí orí YouTube pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ọmọ ṣe ẹ ṣe bẹ́ẹ̀ ṣe you know you are really making me you are boosting my energy to keep on going deeper and deeper on this throne and crown of a thing that has been causing trouble between the new breed that they don't want to understand that ẹnìkan wà ń bẹ̀ tíjà kankan bá tiẹ̀ wà ń bẹ̀ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ò gbọ́dọ̀ forí ẹ gbé ẹ má jẹ́ ká máa fi orí gbé ogun ológun àní forí gbé ogun ológun yèyé àrólé Oòduà ẹ káàbọ̀ sí orí ètò ọmọlọ́fin àjáyè èmi nìyẹn ògbó àtọ́ bàbá mi ògbó àtọ́ ẹ ṣé. Please do subscribe to my YouTube channel and share with your friends. I really appreciate each and every one of you individually and collectively. You are darlings.
ẹ bá mi wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí mo ṣe sọ. Orúkọ tèmi ni Ọmọtádéṣe Fúnṣayọ̀ Ọbátúlá láti Ṣẹ̀rí Ọlọ́fin. Mo lè the descendant of Àdìmúlà Ọlọ́fin Ògúnfúnminire, the progenitor of Àwórì people worldwide. Today is 28th of August 2025 and the time here is 2025. Ẹ kọ́kọ́ bá mi dá dúró níbẹ̀ yẹn, ẹ wúre ìṣẹ́jú kan kó tó lọ sí 26 torí aago yẹn ó papọ̀. Àṣẹ ọ̀rúngún kò yí padà. Nǹkan kíkan tá a bá fẹ́ ṣe tí aago àti déètì àbí nǹkan kan tó bá ti lè jẹ́ àìdá ìgbẹ̀yìn àbáàrín ló bá ti bára wọn jọ. A gbọ́dọ̀ wúre ní àárín ìṣẹ́jú tá a bá sọ̀rọ̀ yẹn jáde. Tẹ́ bá sì gbọ́ níbikíbi pé aago dún gbọ̀ngàn, yálà múmìnì ni ẹ́, kìrìsìtẹ́nì ni ẹ́, oníṣẹ̀ṣe ni ẹ́, búdíìsì ni ẹ́, ohunkóhun tó bá nígbàgbọ́ nínú ẹ̀, tó bá ti lè gbọ́ aago tó bá dún gbọ̀ngàn ibikíbi tó bá dúró sí, wúre tọrọ nǹkan tó fẹ́ ní ìṣẹ́jú yẹn. Ó dá mi lójú ni pé ó máa jẹ́ ẹrú wá dájí o bàbá mi. Èèpà òrìṣà, òrìṣà èèpà, èèpà òrìṣà, òrìṣà èèpà, èèpà òrìṣà, òrìṣà èèpà. Ìṣòro bàbá ọba ìṣòro mẹ́ṣọ́ ti Ilé Ifẹ̀, mo kí yín tọ́látọ́lá, mo kí yín tìyìtìyì, mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ. A gbọ́dọ̀ máa lọ sínú ẹ̀ ní kíntàn máa jáde lọ́tún lósì, nítorí pé ọ̀pọ̀ lẹ ti fi ojú pé aláfẹ́ ayé kan ni Oonirisa tí ò ka nǹkan kan kún àbí tí ò mọ nǹkan tó ń ṣe. We all have our own flaws. Àṣẹ bàbá mi, àṣẹ o, àṣẹ o, àṣẹ o. We all have our own flaws. My own flaws is to call everybody my darlings. My darling, my boo-boo, my boo-boo, my shoe. In French, it's even worse. One in my heartbeat, my chocolat, my kiniko. It's, appreciating one another. Nothing more than that. Tó bá ti sọ fọ́mọ kóòtù òjíire, tó bá pè wọ́n, tó bá ní hello my darling, hello my dear, hello kiniko, ó ti nífẹ̀ẹ́ wọn ni. Ẹ ń grow, but nǹkan tẹ́ ń grow yẹn kò gba inú ilé ayé yín kọjá rárá. If somebody call you my dear, it's supposed to make you happy that, oh, I really matter. Somebody sees some kind of potential of good things in me. So that is how you help people out of depression. You help people out of loneliness. Call them petty name. You will see. Even your children, your husband, not Baba Mufu, Baba Sikiru. Call it, not the idea is it's an old calling. Get a pet name for him. I don't call people by their names. I always have a pet name. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ káàbọ̀ sórí ètò. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀, mo dé pápápá bí èjì ìyálẹ̀ta. Adéyẹmí mo tún dé pẹ̀lédè tuntun, ẹ súnmọ́ bí kájọ gbé yẹ̀wò. Òótọ́ lọ̀rọ̀ wọn àgbà tí wọ́n ní olótìítọ́ kì í lẹ́ni. Bẹ́ẹ̀ ni olóòótọ́ ìlú ń gan ló ṣìkà ìlú. Ìpàkọ́ òkúkú gbọ́sù tí orí ẹlẹ́gàn ló kúkú bàjẹ́ pátápátá. Bólógìní bá wọlé gbogbo èkúté ilé a sì fèrègé ìmọ́lẹ̀ dé, dandan ni kó kùnkùn paradà. Ọmọtádéṣe dé, gbogbo ẹ̀yin oníwà ìbàjẹ́ ó yá ẹ paramọ́ o. Ọlọ́mọ plenty ti dé, ìmọ́lẹ̀ ẹ ti dé. Akọni obìnrin bí ọkùnrin, Àmọ̀kẹ́ ọmọ ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí. Obìnrin kan bí ẹgbàágbèje ọkùnrin. Òṣojú abẹ ní kò wà yìí. Ìgbógun ti ìwà ìbàjẹ́, ìwà ìmọ̀tara ẹni nìkan wọ̀nbílíkì wọ̀nbìyà. Ìwà bámúbámú ni mo yó, èmi ò kúkú mọ̀ bébí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, òun ni ìyá mi ọlọ́mọ plenty yìí lòdì sí pátápátá. Gbogbo ẹ̀yin ọba alágbọ̀dé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ nílé Àwórì yìí, ẹ lọ tọwọ́ ọmọ yín bọsọ. Ọmọtádéṣe máa sọ̀rọ̀ ẹnu rẹ̀, aráyé ò ní mú ọ sí múnimúni kì í kúkú mórìṣà.
Èdùmàrè ọba mi ò ní gbóhùn ẹnu rẹ láéláyé, ẹnu rẹ ò ní pa ọ́, ò sì ní tẹnugbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè. Akíkanjú ni ọ́, akíkanjú ń làwọn bàbá tó sì ọ́ sílẹ̀ só pé kí n bá ọ délé níṣẹ́rí. Oṣù Àkẹ̀sán ni ọ́, ọmọ ọlọ́kọ̀ tó ní ìyìn ìṣẹ́rímọlé, ọmọ wájú ọlọ́kọ̀ tí í sowó ẹ̀yìnwá ọlọ́kọ̀ àṣejígbára ìlẹ̀kẹ̀. Ògèdègédé ọlọ́kọ̀ tí ń tọ̀ ọ́ yẹbẹyẹbẹ lójú omi. Ilẹ̀ ọmọ súnbà àlá agbélégboyè ògbóyè gbọ́lá ọmọọba elérìgì gbẹ̀dú. Ọmọ olúńlá ọmọ ọlọ́fin àgbódèrè. Ọmọ akẹ́ta òṣèrú ẹni ọmọ Àkẹ̀sán ńlẹ́rí agbẹ̀bí òmùwẹ̀. Ọmọ arẹwà lákẹ̀sán ọmọ onígbà ẹ̀kùlé. Ìwọ lọmọ ọlọ́run ìyàwó àṣà àlèdóyè. Ọmọ alágbára ńlá mẹ́sàn-án, mẹ́ta lókun, mẹ́ta lọ́sà, mẹ́ta tó kù níbẹ̀ nílé níṣẹ̀rí níbi omi gbé ń dádé ibi àjẹgbé ń wèjì gbàrà ilẹ̀kẹ̀. Ọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́, ọmọ onílù kan gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ yìí tí wọ́n fa wo irinṣẹ́ níjọ́sí ìyún ẹrú ò gbọ́dọ̀ ju àfọlọ́mọ. Ọmọ káfọ pawà káfọ àjẹwà káfọ gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rímọlé Àkẹ̀sán ńlẹ́rí agbẹ̀bí òmùwẹ̀. Ọmọ epo wẹ́wẹ́wẹ́ níta Àkẹ̀sán, èyí tí ò ṣe fọkọ́rọ́ tí ò ṣe fàdárò bí òsìrò ò gbọ́dọ̀ kúrò níbẹ̀. Ọmọ erinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Ọmọ àgbò dúdú mìíní jọjọ tí wọ́n mú wọkọ̀ tó di funfun nẹ́nẹ́. Ọmọ pamí rọ́lá yìnyín orósù. Ọmọ àjà tó ń ta gógó òjé, ọmọ oníyàn kókò tó mú jẹ̀gbẹ́ ẹṣu lọ. Ilé ọmọ onífẹ̀ òòtólú, ọmọ adádé owó rẹ mọ́. Ọmọ arúgbó olúfà tí ń tó òṣùmàrè. Bákẹ̀sán ò gajù gò bí ò gajù kùkùté, dandan ni kó níbo àlémú lọ́wọ́, dandan ni kó níbo àgbékọ́rùn roko ọdẹ, nítorí kékeré ni bàbá yín ti ń kọ́ yín lọ́dẹ ẹ́ ṣe. Ọmọ akẹ́nu ogbó kẹrù ó bara ọ̀nà. Ọmọ womú lóró kúkú ké. Ọmọ orò ìjẹ̀bẹ̀ nílé ìṣẹ́rímọlé. Ọmọ oníkoro mẹ̀bí màrì tí wọ́n mọ ẹlòmíràn á jẹ. Èèyàn òkúkú ní nílé bàbá kó má ní tìyá. Tọ̀tún tòsì ń la mọ̀ kí ọmọ Tádé ṣe fi jọmọ àwórì pọ́nbélé ni ẹ má yiri ẹ̀ wò rárá. Bó ti ń gbélé bàbá gaun ló ń gbé tìyá gùnkè. Ọ̀rẹ́gún nílé àwọn màmá tó bí ọlọ́mọ, Ọ̀rẹ́gún Akẹ́jà. Ọmọ ọlọ́rẹ̀gún màjò, ọmọ ìgbín ńlá ṣẹnu gbọ̀ngàn. Ọmọ ọlọ́tà odò, aródẹ̀dẹ̀ wọ́mi, ìgànmọ̀dẹ̀ ọmọ afẹ́ èlèjà. Ẹ̀yin lọmọ afipọ́npọ́ yọjú ẹ̀gbá, afikóhùnkó ti yọjú ìjà omi. Bí wọ́n bá ní talẹ́ni tó ń kọrin ewì yìí sì yín létí, ẹ wí fún wọn pé Adéyẹmí ń lè mí jẹ́ àrẹ̀mọ of Lagos. Èmi lọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìnwá ọlọ́kọ̀ àṣejígbára ilẹ̀kẹ̀, ògèdègédé ọlọ́kọ̀ tí ń tọ̀ yẹbẹyẹbẹ lójú omi Àkẹ̀sán ńlẹ́rí ni mí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Gbèrè ọmọ ọlọ́fin àjáyè gbèrè. Good evening, everyone. I welcome you to tonight's and yet another episode on, enlighten each and every one of us. Please, if you have a genuine history about Yoruba race, I'm for. I don't ignore people. I might look harsh, but I'm a very tender person when you talk to me behind. But when I'm doing my work, I'm at work. Work is work. Okay? If you have a genuine, that if you give me this in and I do a research on it and it's on point, I will surely bring it on media for people to learn. Okay? Because lot of things ló ṣẹlẹ̀ ní kóòtù òjíire, àti ta gbogbo ẹ̀ dànù, àti fi àìmọ̀kànmọ̀kàn àti fi sọ ògo nù. Ta ló fẹ́ jọ lórí? Gbogbo ọmọ kóòtù òjíire ló fẹ́ jọ lórí. Wàhálà lásìgbò tá a ní gangan nìyẹn. Tí Haúsá bá ti ríra wọn, tó bá ti sọ pé sẹ́ríkì leléyìí, ó ti di sẹ́ríkì wọn nìyẹn. Kò sí bó ṣe lè lówó tó, wọ́n máa rá bàbà fún ni. Tó bá dẹ̀dẹ̀ pé Ìgbò náà ni, tó bá ti sọ pé kéèdù kọ́ọ̀dù, eze kìíní kan ó ń ṣe lọ ni. Ṣùgbọ́n Yorùbá, ọmọ kóòtù òjíire, ọmọ Oòduà, nígbà tí Ọ̀yọ́ tó ń tàpá sí Ifẹ̀, ẹ rí pé ọmọ Ọ̀yọ́ tó bá ń tàpá sífẹ̀, ó kọ̀dí síta, ó ń tọ̀ sínú ilé bàbá ẹ̀ ni.
wọ́n sọ̀rọ̀ Sir William Gregory McGregor, ọ̀rọ̀ Sir McGregor role to play ní Nàìjíríà. Mo fẹ́ mú wá fún wa láṣálẹ́ yìí so that we know where we are coming from. And we are still in the slave trade, quote unquote. Yeah, we are still in the British slave trade. Soft, gentle one. Because they are still running Nigeria on our behalf. They are still telling us what to do, how to do it. And àwọn ọmọ àlè kan pọ̀. Àwọn ọmọ ọ̀pọ̀ ló kàwé. Yes, it's good to be learned. It's good to read. It's good to travel out to learn something, but you don't have to trade your birthright for a language. You don't have to sell your birthright for what Oyibo will tell you that is how it is. Go and see what is happening with the Bible now. What do you think the reason why there is nothing like the book of Moses? You will not come across this in a normal Bible. The book of Tobit and Tobias, Judith, Maccabee, you will not see all these books in the normal Bible. I have a different Bible with different books in the Bible. We have about, I don't know how many. The person called King James is the name of the person that wrote a Bible. During the slave trade, they changed everything to suit them so that the slaves will obey, and they use our forefathers, our great grandmothers, anyhow, using the name of Jesus Christ to trick them. But today they don't want us to be free. And some of us in this kingship thing keeps on selling their heritage for money. Nigeria now, they've sold almost everything to the Saudi Arabia, all in the name of money, because they want to turn Nigeria to a Muslim country. It's impossible. Láṣẹ Èdùmàrè kò ní ṣe. A mọ̀ pé àwọn ọba ọmọ àlè pọ̀. Ẹ worú Saidi àbí Rashidi ló ń jẹ́, Rashidi. Ẹ wo ohun tó ṣe. Idiot ẹ̀, ó ní òun jọ́ọ̀gì, ó wà ní London nísìn tó ń jọ́ọ̀gì. Ó ti da oríṣiríṣi hàn tó. Ó ti dà sínú omi fún wọn nílùú. Àwọn yẹn ti mú gbogbo iye wọn ti rà. Ṣùgbọ́n omi ò ṣe é fojú di. Tó bá fọwọ́ fẹ́ omi lójú báyìí, tó fẹ́ omi lójú báyìí, tó bá bù, tuntun ló máa bù, torí ẹ̀ là kìí ṣe rí pa lára omi. Lásìkò bá tó, olómi á fọ omi ẹ̀, omi á mọ́ lóló, iye oníkálùkù máa jí. Láṣẹ Èdùmàrè. Now, this what I'm about to read tonight is courtesy of Femi Alufa. He's an historian, and I went through it with all the quotes and unquotes, and all the, the schema that he went through one after the other, and I see that he's saying nothing but the truth. His research is so sound. Now, let's start this way. Láṣẹ gbogbo onílẹ̀, láṣẹ ládéládé, láṣẹ lóyè lóyè, gbogbo ẹ̀yin bàbá,
gbogbo yín òdèrè ni mò ń lọ o kí má fẹnu kọ o kí má fẹsẹ̀ kọ o ọ̀rọ̀ ni mo fẹ́ sọ kọ́rọ̀ má sọ mí o àgógó ẹnu lẹdìyẹ fi ń tẹ̀yìn ẹ̀ ṣe ẹnu ní kémi ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ Àmọ̀kẹ́ ọmọ Ajílàrùn kí n fi túnlé ayé mi ṣe o mi ò ní fẹsẹ̀ sílẹ̀ kí n fẹnu kọ o láṣẹ ẹ̀yin àgbàlagbà wá. Authority of Ooni of Ife as the supreme head of all Obas in Yorùbá kingdom. In Yorùbá kingdoms, Yorùbá lands. Part 1 by Femi Alufa. History should be endowed because it is the source of discoveries which lead to the felicity of human life. History and traditions have been used for diverse purposes. One wishes to establish a clear case superiority by one community over another or a kingdom over another. Nevertheless, without any act of immodesty to distort Yoruba history or our existing tradition. We learn from the beginning of time that Olórí Odùduwà was the founder and the legendary progenitor of the Yoruba race and regarded as the first Ooni of Ife. Ọ̀rànmíyàn Ọ̀dẹ̀dẹ̀, who was the founder of the present Ọba of Ilẹ̀ Ìbínú tá ń pè ní Bini dynasty, through his first son, Eweka, and first Aláàfin of Ọ̀yọ́. Ọ̀rànmíyàn, this some innocent people pronounce it as Ọ̀rànyàn. It's Ọ̀rànmíyàn, Ọ̀rànmíyàn. Ọ̀rọ̀ tí gbogbo wa ló máa yanjú. Later came back to Ile-Ife and reigned as Ooni of Ife, and had the distinguished honor to be the legendary progenitor of the present dynasties of Ọba of Bini and Aláàfin of Ọ̀yọ́. Ọ̀rànmíyàn was the most adventurous prince of Olórí Odùduwà, and he later died at Ile-Ife, where he had his oblique ọ̀pá. That obelisk ọ̀pá Ọ̀rànmíyàn till today. Let's put aside the history of the great Bini Kingdom and Oyo Empire, which is not the essence of the discourse. From the beginning of the time, we learn about the rise and fall of kingdoms and empires, but we are a people of history, a knowledge of the Yoruba past that we gleaned from myth, legends, folk tales, and the likes, point to Ile-Ife as the cradle of Yorubas. Yorubas are not found only in southwest region of Nigeria, Lagos, Ogun, Oyo, Osun, Ekiti, and Ondo states, but in Kwara and part of Kogi, Edo, Delta State of Nigeria, and across the countries
of Benin Republic. The other one is Benin in our own Nigeria. Benin is the other side. Benin Republic, Togo, and in Sierra Leone. In Sierra Leone, they do speak Yoruba there as well as in Gambia. I have a Gambian friend who speaks Yoruba fluently. And across the Atlantic Ocean, and in such places as Caribbean islands of Cuba, Trinidad and Tobago, very lovely place, Trinidad and Tobago. Oh my days, come and see blue water, serenity. And the Africa and the America, especially in Brazil. Every Yoruba regarded Ile-Ife as the spiritual, political, and ancestral home. From Ita Ajero quarters in Ile-Ife, the Olofi Oduduwa princes dispersed into different directions to found their kingdoms, including Ajero of Ijeru Kingdom and other traditional monarchs of the pre-Mondial. 16 Ekiti kingdoms, who are also sons of Olofi Oduduwa from Ile-Ife, that founded their enduring dynasties in Ekiti today, and all trace their roots back to the source, Ile-Ife. If you are a Yoruba or Bini, and you are saying that you are not linked with Ile-Ife, then something is wrong somewhere. Because that is the source, the root. Let us fast this forward a little bit. Fast forward to late 19th century. Ooni Adelekun Olubuse the First reigned as the 46th Ooni of Ife from 1894 to 1910. He was nicknamed Eriogun Akitikori. Ẹ má bínú o. Bí o mọ ohun fẹ́ fi pé o. Akitikori, ebi tí kí mo pọ́rì. Ẹ ṣá máa bá mi gbà bẹ́ẹ̀ bí mo ṣe ń pè. He was a scion of Ooni Ogboru and parental grandfather of the 58th Ooni Okunade Shijuade Olubuse II, who reigned from 1980 to 2015. Ooni Adelekun Olubuse I was the first Ooni of Ife to reign in Ile-Ife after the end of Kiriji Ekiti Parapo intestine war, years when he succeeded Ooniderin Ologbela. Derin Ologbela. One thing that was very important during the reigns of Ooni Olubuse the First, apart from the evacuation of Modakeke, was his invitation to Lagos by Sir William McGregor. We should remember we discussed about 3 episodes past when there was a problem between 2 kings, Oba Ekpe and I think Ijebu-Ode, who is to wear crown and who is not to wear crown.
Aláàfin then tried to settle the matter, but he could not. He was told that the only person that these people will listen to is Ooni. And Ooni doesn't go out. He doesn't go out anyhow. He remains indoor. All he needs comes there. Meeting comes to meet him there. People comes there to meet him there. Any decisions he needs to take, he will take that decision there. But for him to leave that palace, there must be a ritual. All kings will leave their throne. All kings left their throne when he was about to depart on that journey. And I'm sure we had it in one of the video that I played, which I'm still going to play if the time permits us today, so that you will hear everything loud and clear from the horse's mouth. The British colonial, that is Sir William McGregor down there. You can see his picture there. Okay. The British colonial governor of Lagos, he was the one in charge of Lagos State then. He was the governor. Oh my God. Of Lagos State on February 28th, 1903, as the supreme head of Yorùbá nation, to ascertain and clarify the claims of Elekpe of Ekpe, just as I said, and Akaribu of Remo, on the tussle of who had authority to wear the royal crown. Everybody is just wearing crown now anyhow. Oonirisa is carrying ancestral staff, and all the Gen Z young dudes, obas, the person that started it happened to be Olórí of Ọ̀tà, Ọba Kabiru Adeyemi Lanlege. He started it to prove that he is senior to his father, the progenitor of Àwórì worldwide, the throne of Olófin Adimula Olófin Ogunfunminire Ikojayi. And from him now, the young ones are doing the same thing now. They are copying him. That is the next one that I'm bringing out. And I will bring their pictures out. Ẹpọ̀n lè tó ẹpọ̀n. Àwọ̀ èyí jura wọn lọ. One thing I don't like is when you look down on, this traditional thing. I don't like when you rub it on the person Elédùmarè gbé sí orí àpèrè yẹn. These 3 people, they dress exactly like Oonirisa. Olórí started it. Olófin Adéodò copied him. Now the young boy, who is even not yet up to 35, is dressing like Oonirisa with a long staff. You see why Yorùbás, to have the head, to have somebody that will be in charge, that we will give respect to,
that you are our leader. Keep on leading us. Just as Hausa and Igbos are doing. That is why I sọ pé ta ló ṣépè fún Yorùbá. Kò sẹ́ni tó ṣépè fún Yorùbá. Kò sí ẹ̀rí ọkàn ní ìgbéraga ṣọlẹ̀. Àìbọ̀wọ̀ fún àgbà ni kò jẹ́ kí ayé kí ó gún. It's what is destroying Yoruba race. Even in the family. Nígbà tó lówó ńkọ́, ṣó ní tèmi náà. No, Ọlọ́run ti fún lówó yẹn. Be praying for him. Whatever he gives you, embrace it with love. Before you know it, your own time will come. It will surely come. But tó bá ṣoríire nínú ilé yín, òun lẹ máa péjọ lẹ máa bá tiẹ̀ jẹ́. Ayé tí yín ò dé wà ní nítumọ̀. Does it make sense at all? Now, these three silly kings now, they are dressing like Oonirisa, and they will even dress like that to go and meet him face to face. I trust my Baba, Omo Jeje, he will not say anything because he know they are doing themselves. You see, when you say Oba, tá bá pèyàn ní Oba, tá pèyàn ní aláyélúwà, Ọlọ́run Ọba lèmi ń pè ní Ọba. Mo lè pè láláyélúwà. Igbákejì. Kò sí ọba tó ní ẹ̀rù mọ́ lójú. Because you see, adé tí wọ́n dé yẹn, you see the fringe tó máa ń wà ní ojú ẹ̀ yẹn. Nǹkan tó ń pè ní ọba nìyẹn. Tó bá ṣí kúrò báyìí, tó bá rí ojú ẹ̀, ìwọ gan wà ní kó pàdé. Gbogbo wọn nísìn. Ẹlòmíì mú tiẹ̀, ó gé báyìí. Ó kàn ṣe fringe yẹn dé bí báyìí. Ó wá ṣe ti bí báyìí, ó wá wálẹ̀. Ìyẹn náà dé bí báyìí. Gbogbo àwọn ìyàwó yín tó ń fún yín ní mad designs. Àwọn aráàlú ò ní bá yín sọ because wọ́n ń jẹ lábẹ́ yín. Ṣùgbọ́n àwọn orúnmọlẹ̀ tẹ́ ń kọsẹ̀ níwájú wọn láràárọ̀. Ohun tó yẹ kẹ́ ẹ fún wọn, ẹ fún wọn. Ẹ lọ sí mọ́ṣáláṣí, ẹ lọ jókòó síbẹ̀. Ẹ máa sọ pé ẹ̀yin ọ̀sàkà. Ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n ẹ mọ nǹkan tó fẹ́ fi yín jẹ. Ẹ̀yin afọbajẹ, we are coming back to that. The recognition of Ooni of Ife by the British colonial administration on the torso is a genuine leadership and recognition of Ooni of Ife over Yoruba nation in our modern history. Which superimposed the political hardship of an ancient kingdom of a mere circumstances of history. Normally, kings are to give order. Kings and the president or the vice president of the country are to be working hand in hand. Not that the president and the subordinates will be the one that will supersede Obalade. But because the British want to keep us under their armpits, and because we ourselves, we don't know what we have, we don't know whom we are. Mama kube la belle. It's a pity. Am I down grandson alone? I joined your program.
Ooni Adelekun Olubushi I also used the occasion of February 28th, 1903 to authoritatively listed the list of traditional rulers, obas, who are entitled to wear crowns in Yoruba land in his own way then. We are coming to that list. The list of 21 obas who are entitled to wear crowns in Yoruba land by Ooni of Ife, Oba Adelekun Olubushi I in 1903. The Government Gazette of Saturday 28th February 1903 published the list of 21 kingdoms that derived their crowns directly from Ife. The Ooni of Ife, Oba Adelekun Olubushi I, speaking before the Central Native Council, Lagos, on February 24th, 1903, and give evidence in the case of Akarigbo of Remo and Elekpe of Ekpe, Shagamu. The authority of Ooni of Ife recognized as the Arole Oduduwa and the father of Yoruba nation as the best traditional authority on this point. Gazette listed 21 obas, not in order of seniority, that had obtained their crowns directly from Ile-Ife, the cradle of the Yoruba. Number 1, the Alake of Abeokuta, the Alaafin of Oyo, the Ajero of Ajero, the Osemawe of Ondo, the Orogun of Ila, the Alaye of Efon Alaye, the Olosi of Ose, the Alaketu of Ketu, the Elekole of Ikole, the Ewi of Ado, the Olowu of Owu Abeokuta, the Oba Ado of Bini, not Bene, Bini, Ile Ibinu, the Alara of Ara, the Awujale of Ode, Ijebu Ode, the Owa of Ilesha, the Olojudo of Ido, the Ore of Otun, the Akarigbo of Remo, the Olowo of Owo, the Oloko of Oko, Abeokuta, the Alagura of Agura. Those are the 21 names they listed. NB, the colonial governor of Lagos State, Williams McGregor, had this to say about to the preeminent position of the Ooni of Ife. The Ooni of Ife is very proud of the fact that his family is the aboriginal ruling and noble house of all Yorubas. His claim to this high position is practically admitted by the other chiefs, dispatched 140 dates, May 21st, 1901, containing the dispatch number 93-169, covering 26th March, 28th June 1909, National Archive. Since democracy finds its origin in Yoruba system of government from
Ita Ijero, quarters in Ile-Ife, at the instance of Ajero Ki Osha, the fourth direct prince of Olófin Oduduwa. Now, they are not mentioning any Oduduwa's son there. Olófin Oduduwa, they just mishmash everything just to suit the Oyibo people. All the kingdoms of Ekiti and other subgroups of Yoruba in Ijebu, Ijesha, Igbono, Akoko, and other parts of Yoruba land, who are the true sons of Olófin Oduduwa, regarded Ile-Ife as the cradle and accepted the serenity of Ooni of Ife as their real head and as Arole Oduduwa. Olófin Oduduwa sent one of his sons called Oromiyan. Some call him Oroyan, to go and rule Bini Kingdom, Ile Ibinu, not Benin Republic, Bini in Nigeria, after the eclipse of the Ogisho dynasty. Oromiyan had also established a strong and powerful Oyo empire that lasted as Oyo Atiba till today. In a nutshell, Oromiyan, Eweka royal lineage. Eweka is the son of Oromiyan, and that is the lineage, has since continued to today in Bini, and Oroyan hyphen Aláàfin Àtìbà continue. Kò sí nǹkan tó ń jẹ́ Oroyan, Oromiyan, ọ̀rọ̀ mi ó yàn. Àtìbà continue because nǹkan kan ló bá nǹkan kan dé torúkọ yẹn fi jẹ́ bẹ́ẹ̀. Nǹkan kan ló bá nǹkan kan dé tí orúkọ Oromiyan yẹn fi jáde. When he came back, he had no crown. Nítorí ìdí yẹn náà dẹ̀ ni. Nǹkan tó fi lè mú Olófin Ògúnfúnminíre tí òun náà ò sí nílé, tó fi lè gbẹ́ ilẹ̀ tí wọ́n gbé adé tiẹ̀ sí, àti àwo tí nǹkankan àti nǹkankan àti nǹkankan wà nínú ẹ̀. Kí ló dé tí wọ́n lè ṣe the same thing fún Oromiyan? Nítorí pé nǹkankan ló bí nǹkankan tó bí nǹkankan. Eweka royal lineage has since continued till today in Benin, and Oromiyan Aláàfin Àtìbà continue in Agodo Oyo Àtìbà till today. Ile-Ife remains the cradle of all Yoruba people and a host of deities. The Ooni of Ife is not only the heir of Olófin Oduduwa, Arole Oduduwa ne, but himself is a deity, Oonirisa, which make him one of the 401 deities altogether in Ile-Ife. Ọ̀kànlénírínwó irúnmọlẹ̀. Ọ̀kànlélírínwó irúnmọlẹ̀. The debate on who is supreme head of Yoruba preceded Nigerian nation and even the Supreme Court of Nigeria. Those who choose to oppose to the supremacy of Ooni of Ife thesis are just like a tree that forgets its roots and an attempt to detract from cultural and ancestral affirmity and rendering divisive
acrimony to our development as a Lukumi Yorùbá race. Lukumi ade luku you. Our social history must be put to order and give us a semblance of our true identity and history. Femi, Kosi of Femi Alufa, the publisher of Ekiti Summit News, ESN. Now, I think we still have time whereby I can just oh, I think I've done that already. Yeah, I think I've done that already. Yeah, I've done that already. Now, my people, when are we going to wake up and give respect to whom is due? When are we going to have a head of the family? Omo Yoruba, when are we going to have somebody that we are going to call our father, our head, our own Sariki, our own Igwe? Thank you, sir. But you people, because of your pride, Yoruba, because of pride and stupidity, see where we are today in Nigeria. Nígbà tí ọmọ tó jẹ́ pé less than 35 years, you see, I don't even think it's already 30 years. Tó ń gbé ọ̀pá, not ọ̀pá àṣẹ tí wọ́n fún nígbà tí wọ́n gbé sórí oyè o. Òun náà lọ, ó lọ móòdì ọ̀pá, ó wá fi ejò sórí ẹ̀. Oríṣiríṣi ni wọ́n ṣe. I will show you some of them before I bring them to live program, because it's really making me angry. All these things that I'm seeing is really, really making me angry. This is the person that started this Opa something. This is Olota. He started it. He started it. Yeah, it's Awori. Yeah. Now, let me show him here very well. You will see. You see how he dresses like Oonirisa. You see? And he's not supposed to. Yes, he's an Awori. Though he's claiming that. Oh my God. Omo Yoruba. Because he did that, the young Obas, they started following him. Yeah, they start following him and doing the same. See how rude and arrogant. Standing beside Oonirisa like this. And Oonirisa will not, Baba will not say anything. Irun mọ́lẹ̀ ló ń fa gbogbo wọn lé lọ́wọ́. He has that staff in many, many colors. I've talked to him, but he will not listen. You see? See what is on this one. You see what he made on it? You see how he ended it?
This is Olófin of Adodo. You see another one competing with Oonirisa. I believe he just made this one. He's even taller than him. And all these, my royal fathers, I do talk to them, but they won't listen. Ẹni tá bá dẹ̀ ń kìlọ̀ fún tó bá sọ pé òun ò ní gbọ́ tòun àti parun ni. Now, wọ́n ti wá kóran. Ọmọ tí ò tí jáde lábẹ́ ìyá ẹ̀ tí ò tí jáde lábẹ́ ìyá ẹ̀ nítorí pé wọ́n ní ọmọ kékeré ni wọ́n fẹ́ láti fi jọba. Lòun náà bá ṣe kíni? Lòun náà bá lọ gé ọ̀pá. Just in his 30, lòun náà bá lọ gbé dání. Àbẹ́ẹ̀rí wọ̀ sí ejò lòun fi sórí tiẹ̀. Oríṣiríṣi bóun náà ṣe nìyẹn. Ọ̀pá ìtẹ̀lẹ̀kọ́ leléyìí o, but tí táwọn lọ ṣe nìyẹn. This thing is calling me sister mi. Mo ní mi ò kì í ṣe sister ẹ̀. Mo ní yàrá ìyá ẹ̀ ni mo jẹ́. Mo don't you dare call me your sister. Yorùbá, níbo la máa bá Yorùbá jà, níbo la máa bá yàrá jà. Òun náà la tún gbọ́ yẹn, àwọn òyìnbó tẹ́ ní pé wọ́n bá yín kọ kinní kan, àwọn ni wọ́n kọ́ ni wọ́n gbélé yín lọ́wọ́, náà ní ẹnìkan láláṣẹ. Ṣé báwọn náà ni wọ́n tún sọ yẹn? Àtẹ̀yìn oní fake story. And all this nonsense story that is coming out is because of Ewe Ade claiming that he is senior Oonirisa. Nígbà tí Baba Lamidi tó lè di ọwọ́ Oonirisa mú tọwọ́tọwọ́ tìtẹríba. How dare you claiming to be something you are not. I'm coming back to read this very short one. See. Lẹ́yìn ìgbà táwọn náà ti jàjàjàjà tó ti claim kí náà ṣe wọ́n tẹríba gbẹ̀yìn ni. Orin sẹ̀lẹ̀ kan ló ní bí gbogbo ayé dìtẹ̀ mọ́ wa wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Gbà fún Ọlọ́run nísinmi. Gbà fún Ọlọ́run, gbà fún Ẹlẹ́dàá ẹ̀. Tí o bá gbà kádàrá, wàá gbà kòdòrò. You, this guy, Ewe Ade, I'm still coming for you. I'm still on your case. I'm still on your case. Until you make a public apology, live, press release, and apologize to Oonirisa on what you said. Now, when we are talking about Elu and Olu, something like that, I understand that Elu is the same as Olu depending on where it is pronounced. It's like saying Olódùmarè, àbí Elédùmarè. It was Odùduwà that succeeded Ọbàtálá in Iji, Ẹlẹ́mẹrẹ̀, and not Oonirisa. Lájàmísàn, as recently rumored by some people on Facebook. You people on Facebook, you always bring out something to forí gbára wọn ṣá. All in the name, ẹ máa gbọ́ o, all in the name of monetization.
You are destroying Yoruba culture. You are destroying Yoruba identity with all this nonsensical fake history. Just because ẹ fẹ́ fi pawó, ta ló sọ fún yín pé owó tẹ́ ń pa àlùbáríkà máa wọnú ẹ̀. So many history, so many story, so many rubbish and nonsense. It was Oduduwa that restructured the leadership system of this present Ife with divine wisdom of Olódùmarè bestowed upon him. All the ancient 13 communities leaders of Ife are part of Oonirisa's cabinet. Before Oonirisa Lajamisan, the title of Ooni or Ogene in Bini language is from Orisha Nla, because all Ifa corps identity Orisha Nla as owner of the land. Orisha Nla la la o akata korigo Ọbàtálá la la bá mi. Ẹ jẹ́ ká rọra fi sílẹ̀. Ifá sọ wípé ilẹ̀ gbogbo ní tòrìṣà ńlá tó mú ilẹ̀ wá sí ayé. Bẹ́ẹ̀ ni. Ilẹ̀ gbogbo ní tòrìṣà o. Ilẹ̀ gbogbo ní tòrìṣà. Bẹ́ẹ̀ ni. The throne of Oonirisa is the oldest throne in our Yoruba history. That is the throne that gave crown all kings in our history. There is no king in our tradition that will not trace their origin to Ile-Ife. Just that Oyo people forgot that Ile-Ife people also have their history, and they are following the lay down of their forefathers. We have 401 Elu, and the living Elu among the 401 is Oonirisa. The people that want to bring Ife down know all these facts, just like many of them envy the position of Oba Adeyeye Ogunwusi or Jaja Keji. As Olórí Ade, forgotten that everyone can't be Oonirisa. Gbogbo cannot be. Bonnoir, come over to Mosheri. Oonirisa is not a name. Hello? I want us to hear this. Oonirisa is not a name. It is one of the titles of Olófin Ife as owner of the land, who is the living Orisha on earth, and part of the responsibility is to continue the legacy of the past kings on the same throne. All the 13 community kingdoms of ancient Ife are still in this present Ife that some psychopaths are calling British creation because they want to reprogram us against our ancestral home. Okeora, the first homeland of the 401 Elu, is in this present Ife. Odo Esemiri, that is linked with Queen Moremi and her son, is in this present Ife. The criteria to be Aláàfin of Ọ̀yọ́ is that you must be native of Ọ̀yọ́ Atiba, and you must be a descendant of Aláàfin Atiba. Same way to be him, same way you can only be Oonirisa
if you are born into the four ruling house of Ile Ife, let everyone contended with their Eledumare. Olódùmarè has placed. Be content where Olódùmarè has placed you. I'm so blessed where Olódùmarè has placed me as a royal priesthood of Adimula Odùduwà. Àrólé Ọlọ́fin Ògúnfúnmilérè. I'm so happy. What about you? Torí gbogbo yín bọ́ síta ìbẹ̀rẹ̀ sí ní pariwo. We need to be extra careful. Akányìndé Gbẹ̀gbọ́n. Hallelujah. God bless you, bàbá mi. It's been a long time. Let us be very, very careful. Ọmọ Yorùbá, Yorùbá yo. Ìgbéraga ló ń ṣíwájú ìparun. Mr. Saidi Abika Moruni, Ewéadé, I'm still coming for you until you come out and apologize. Until you come out and apologize to Oonirisa. I will not leave your case. For your case, yo. For your case, yo. Àbúrò mi tẹ́ni ló kọrin yẹn. For your case, I will go extra mile. Torí yẹn tó fẹ́ hù yẹn, inú omi gbóná ni máa kì í sí. Bí wà tìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ṣe ní London títí tẹ́ continue ní Canada tó yẹ pé òun ló ń kọ́ ẹ. Kò lè wá kọ́ ẹ ní orí àpèrè pé kó máa lọ tiẹ̀ gún àwọn ọba mi. Wake up, darling. It's your shot. It's either you listen or you perish. Tó bá gun ẹṣin obìnrin lórí àpèrè, ó débẹ̀ tá ìdébẹ̀, wọ́n kọ́ lùyàn kan pa. Ó lọ sí ọ̀rọ̀ gun léèlà, ó lọ ṣe wọ́n léṣe ń bẹ̀ náà. Ó wá ṣẹnu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n, ó wá ní wọ́n fún Oonirisa ní ultimatum of 48 hours àbí 12 hours. How dare you? Listen for your case. Your file ó ti ga tó báyìí. Mama wá ṣí fún ẹ lábẹ́. Ó dìgbà tí mo bá rí tó bá ṣe live program to apologize openly. Then I will stop coming out for you. I'm on holiday. Oh, rí pàṣọ tí mo wọ̀ last náà ni mo tó wọ̀. I will still mama for one mama fi ṣe program fún ẹ. You want to know history? I will tell you history. So, kó kìlọ̀ fún ìyàwó ẹ̀ tó ń tì ẹ́ gbọ̀n. Àtàwọn tí wọ́n ń tì ẹ́ sọ fún wọn wípé ọmọdé ò débi ẹrù lẹ́rù ọba. Kó tó wá sọ fún wọn pé díẹ̀ báyìí ni bàbá fi jọ ọmọdé lọ, kò ṣe é rà lọ́jà. Ẹpọ̀n tẹ́pọ̀n awo ẹyí jura wọn lọ. Orúkọ tèmi ni Ọmọ́tádé ṣe é fún Ṣayọ̀. Láti ṣẹ̀rẹ̀ ọlọ́fẹ́ mọ̀lẹ́ ọmọ pápá kúkú àmúrókè Ìjẹ̀bẹ̀. Èmi lọmọ igi gbòrò nígbó Ìjẹ̀bẹ̀. Wómúwómú ohun yẹn nìyẹn. Èmi lọmọ ọlọ́fin àṣọlẹ̀ṣà. Lọ sí ṣẹ̀rẹ̀ ọlọ́fin kó lọ bèrè mi. Kẹ́ sọ pọ́n pé ẹjọ́ ta ló ń jọ́ Ọmọ́tádé ṣe o. Tó ń pè lọ́lọ́mọ plenty. Wọ́n á mú yín dẹnu ọ̀nà lé bàbá mi. Gbogbo ẹbí ló mọ̀ pé mo wà níta. Wọ́n dẹ̀ ti jọra jọ̀ọ́ mi pé iṣẹ́ tẹ́lẹ̀ dáràn mi ni mò ń lọ. Tọ́pọ̀ tí bá ti rí wọn tó bá ti ń jáde nìkan ìkan méjì
mo máa ń ṣe kíni, mo máa ń ṣe àfàrò, mo máa ń di ẹnu mi díẹ̀díẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ sọ mi ò ní lè sọ. Ṣùgbọ́n you Mr. Ewéadé, you are a Mr. to me, mi ò lè pè ẹ́ lọ́ba because o ti rude sí Oonirisa. Tó bá tiẹ̀ bá yín ṣe fàájì tẹ́jọ́ ń ṣe kíní tó ń bọ̀ yín lọ́wọ́, no, not you. Ìwọ brush odidi àròlé gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá tó dé pé ó gẹ̀ẹ́sì obìnrin. I go deal with you, you will love me. Ọlọ́run, by the time I finish dealing with you, you will love me. You never want to come obìnrin yẹn wá. Mo fẹ́ fún la word of boldness. Ibi tá mú àdàgbà ètò tàṣálẹ́ yìí sí dé nìyí. Ọ̀rọ̀ pọ̀ níkùn, ó kàn tán lẹ́nu lálẹ́ yìí ní ṣùgbọ́n pọ̀ síkùn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá tẹ́ ẹ dúró tì mí láṣálẹ́ yìí. Mo lọ láyọ̀, mo bọ̀ láyọ̀, àbọ̀rẹ́ o. Mo fàbọ̀ fẹ́yìn ìyá, mo fàbọ̀ fẹ́yìn bàbá, ládéládé, lóyè. Ọba ìṣòro mẹ́ṣọ́ ìfẹ́, Èrúwà dájì bàbá mi, ẹ ṣé. Mo rí yín bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ títí dópin, ẹ ṣé. Àwọn ọmọ ládéládé gbogbo yín lẹ wọlé. Okay now, my prince láti Mọ́ríkà. Ṣàlàáfíà ni gbogbo ilé ńkọ́. God bless you bàbá mi. Gbogbo ọmọdé àti àgbà mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ bá mi pín ètò yìí káàkiri gbogbo ibi tó yẹ kó dé. Ẹ lọ sórí YouTube mi, ẹ bá mi subscribe. God bless you. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Ó dìgbà kan náà o, ó dìgbà. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa. Ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀, ọmọ Bátúlà ló ń pè yín o. Ẹ wá jẹ ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn, Elédùmarè o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Elédùmarè, ọba ò aṣẹ̀dá ayé o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn, irú wọn lẹ o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ire o, ire kàǹkà, ire kàbìtì, ó dìgbà kan náà.